àárọ̀, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ìgbà púpọ̀ ẹ̀yin fans mi. Mo fẹ́ sọ fún yín pé mo fẹ́ béèrè ìbéèrè tó sì ní àwọn kókó nú. Ṣé báyìí kò sí jẹ́ ọmọ iye yín náà? Ẹ jọ̀ọ́ lọ bá wọn. Ẹ jọ̀ọ́ kí ló fà tí àwọn ọ̀gá wa, àwọn tó sì lọ síwájú tí ń fẹ́ ran wa lẹ́yìn lẹ́yìn ló fà. But èmi ó sọ, gbogbo ohun tó bá wù kó sọ, mi ò bẹ̀rù rẹ̀. Àwọn tó ń bọ̀ lẹ́yìn tèmi lèmi bẹ̀rù because wọ́n lè ṣe mí lábùrú. Àmọ́ àwọn tó wá jù mí, ìwọ ni kó mọ wo ohun tí ń bẹ. Ṣùgbọ́n ìwọ ti rí síwájú, èmi ń wo tẹ̀yìn náà ni, èmi náà ń wo àwọn tí ń bọ̀ lẹ́yìn tèmi náà ni. Ẹ ní làákàyè celebrity mi. Some of them ó wá ìfẹ́ sórí ẹ̀ ń wá àṣẹ DM ẹ ní dáhùn lóhùn. Ẹ máa ṣe bẹ́ẹ̀ lúbùkú ṣá. Àmọ́ tẹ́ bá wá sínú DM mi, tí n bá di comment celebrity tẹ́ bá wá sínú DM, ẹ gbé sá blocking. Ẹ gbé blocking, ẹ logo, ẹ celebrity mi. Wallahi. Ìbéèrè tó fẹ́ bí náà, so that ká mọ̀ gbé am blocking.